mọ́lẹ̀ ni wọ́n máa ṣe unity party ẹgbẹ́ ọlọ́lá. àsìkò tó lọ́mọdé lágbà kí ẹ múra ẹ jẹ́ àdìbò báwo lọ́wọ́ unity party ló yẹ ká bá dúró. Awólọ́wọ̀ bàbá Láyínká òṣèlú bàbá Tókunbọ̀ Asọ̀rọ̀máyẹ̀ bàbá Olúṣẹ́gun. àsìkò tó lọ́mọdé lágbà kí ẹ múra ẹ jẹ́ àdìbò báwo lọ́wọ́ unity party ló yẹ ká bá dúró. Ẹ dìbò fún Jákàndé pẹ̀lú Bísí ọmọ Ọ̀nàbànjọ. àsìkò tó lọ́mọdé lágbà kí ẹ múra ẹ jẹ́ àdìbò báwo lọ́wọ́ unity party ló yẹ ká bá dúró. Ẹ̀yin ìpínlẹ̀ Ọ̀yọ́ stéètì ẹ dìbò fún Bọ́lá Ìgè ẹni ire ni. Alákatakí tí ẹ lọ wábi gbé unity party wọ́n ti gòkè àgbà àjìjà kan dè ẹ kú oríire. àsìkò tó lọ́mọdé lágbà kí ẹ múra ẹ jẹ́ àdìbò báwo lọ́wọ́ unity party ló yẹ ká bá dúró. Àwọn ẹgbẹ́ kò ṣeé ṣe wọ́n tún ti ń bọ̀ ẹ fi wọ́n sílẹ̀ ẹ máa wò wọ́n lóye. Awólọ́wọ̀ bàbá Olúwọlé ògbóǹtarìgì èèyàn ọmọ Màríà abínibí kẹ́nẹ́. àsìkò tó lọ́mọdé lágbà kí ẹ múra ẹ jẹ́ àdìbò báwo lọ́wọ́ unity party ló yẹ ká bá dúró. Ẹgbẹ́ tó ti wọlé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kíá tó dìbò. ìyẹn ni òye wọn náà fi ń pariwo lójoojúmọ́. Bàbá tó ti wọlé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kíá tó dìbò. ìyẹn ni òye wọn náà fi ń pariwo lójoojúmọ́. wọ́n wípé kárọ̀nù jílẹ̀ Awólọ́wọ̀ òjé fagagbága ẹni tọ́lọ́hún pàdé fúnlẹ̀ yìí ènìyàn ń pèsè pèrò wípé kò ní wọlé irọ́ ńlá. bàbá tó ti tọ́ba tẹ́lẹ̀ ká tó gbàjẹ́ fún débẹ̀ bíbẹ̀ ó dẹ̀rọ̀ sí fún Awólọ́wọ̀ o. ìyá ń jẹ mẹ̀kúnnù dákun tètè gbani ìwé unity party tí ẹ bá wọlé tán. ẹ má gbàgbé ìlérí tí ẹ ṣe ẹ yóò ń bó Awólọ́wọ̀ lójoojúmọ́. Of Nàìjíríà lágbádé fún. Free education kárí ayé. Awólọ́wọ̀ ló lè ṣàgbẹ̀dọ̀ lọ́lá. Á fún wa lọ́nà, á fún wa níná. Ilé ìgbẹ̀bí tó ṣe é fojú rí. Wọ́n kàn ń kúrọ́ kiri lásán. Awólọ́wọ̀ ni yóò wọlé mò mọ̀. Gbẹgbẹ́ pé gbàgbọ́gbọ̀n tí bàbá ni yóò jẹ́. Tí bàbá ní yóò jẹ́ wọn kàn ń kúrò kiri lásán. Awólọ́wọ̀ ní yóò wọlé mò mọ́. Ó tún yá o. Wọn kàn ń kúrò kiri lásán. Awólọ́wọ̀ ní yóò wọlé mò mọ́. Gbẹgbẹ́ pé gbàgbọ́gbọ̀n tí bàbá ní yóò jẹ́. Àwíwíwíwí ẹlẹ́ òní gbọ́ ẹ kàn ń ṣe wàhálà káàkiri ní abọ̀bọ̀fọ̀ sí ẹni ẹ ò ní gbà. Awólọ́wọ̀ bá wọlé tán ojú àtẹlómi ìyá sáré oko ni ẹni wọlé á máa wá ṣèlú lọ kì í ṣèjà. Àwọn kan ń kúrọ́ kiri lásán. Awólọ́wọ̀ ni yóò wọlé mò mọ̀. Ẹgbẹ́ pé gbàgbọ́gbọ̀n tí bàbá ni yóò jẹ́. Tí bàbá ní yóò jẹ́ wọn kàn ń kúrò kiri lásán. Awólọ́wọ̀ ní yóò wọlé mò mọ́. Bàbá Láyínká Wọn kàn ń kúrò kiri lásán. Awólọ́wọ̀ ní yóò wọlé mò mọ́. Ẹgbẹ́ pé pàgbọ́gbọ̀n tí bàbá ní yóò jẹ́. Awólọ́wọ̀ ọmọ ajógbẹ̀rú màmá jógbẹ̀kọ ọmọ ẹrú nísìnyí ẹ̀kọ́ kì í sìn yàn. Ọmọ agbedegbede ọlọ́kọ̀ tí ń ṣòwò agbedegbede ọlọ́kọ̀ á máa tolẹ̀. Agbedegbede ọlọ́kọ̀ á tàn yẹbẹyẹbẹ lójú omi. Ọ̀dọ́ lè fẹ̀sán ní bàbá ọ̀dọ́ fi hàn wọ̀. A fi sùúrù gboyè bàbá Olúwọlé. Ayé èyí ṣòro bàbá Olúṣẹ́gun. Chánsílọ̀ sáré àmàmì kan má fòyà. Àwọn kan ń kúrọ́ kiri lásán. Awólọ́wọ̀ ni yóò wọlé mò mọ̀. Gbẹgbẹ́ pé gbàgbọ́gbọ̀n tí bàbá ni yóò jẹ́. Tí bàbá ní yóò jẹ́ wọn kàn ń kúrò kiri lásán. Awólọ́wọ̀ ní yóò wọlé mò mọ́. Ó ṣeun bàbá Olúṣẹ́gun. Wọn kàn ń kúrò kiri lásán. Awólọ́wọ̀ ní yóò wọlé mò mọ́. Ẹgbẹ́ pé gbàgbọ́gbọ̀n tí bàbá ní yóò jẹ́. Ẹni tí a bá sọ̀rọ̀ kọ́ bàjẹ́ ó gbọ́. Ẹni tí ò bá gbọ́ àfiṣe tara rẹ̀. Ẹni tí a bá sọ̀rọ̀ kọ́ bàjẹ́ ó gbọ́. Ẹni tí ò bá gbọ́ àfiṣe tara rẹ̀. Nítorí ojú erin mi ò ní fọ́ o.
gòkè kó wá gbàtẹ́kàn lọ́dà ó ṣe wọ nílé ayé. ojú erin mi ò ní fọ́. Kó gòkè kó wá gbàtẹ́kàn lọ́dà ó ṣe wọ nílé ayé. ìlérí alápàtà tó lóun ó pagún. Àṣùbù ni àtìró tó fẹ́ bá wọn sáré. ìlérí alápàtà tó lóun ó pagún. Àṣùbù ni àtìró tó fẹ́ bá wọn sáré. ẹ̀ṣẹ̀ náà rògbòtò. Kí ẹ láwọn ò gbé mi, kì í ṣọ̀rẹ́ ẹnu tó yẹ wá. Kóró kìíní gàjà ikú já pamọ́ ọ̀rọ̀ òdì. Àkúwárá pàtó fóun ó joyè bí balógun ẹ̀fẹ́ ní òkèrè. dókítà tó jí ọtẹ gbẹ̀yẹ̀ o ọlọ́run á máa ràn yín lọ́wọ́ lẹ́gbàdo wa. àtàwọn bíi mary ògúnjọbí ẹni ire ìbò tó ń bọ̀ aṣojú wa àmì àṣẹ. asáré lọ rí fàníyàn nígbọ̀n wèrè pé sórí. Kò sọ́mọ bí èèyàn tó máa mú pọ́ìsì bí ọtí. asáré lọ rí fàníyàn nígbọ̀n wèrè pé sórí. Kò sọ́mọ bí èèyàn tó máa mú pọ́ìsì bí ọtí. ó kọjá iye èèyàn láti gbé. Gbé mọ́tò nílẹ̀ pé kẹ́gbẹ́ lórí mo sọ. Inú yín ó máa dùn sí wa. Àṣà àgbà ní owó olówó léegun náà. ayé kí ẹ sọ̀rọ̀ rẹ sẹ́gbẹ̀ wa. Àṣà àgbà ní owó olówó kọ́lí léegun àyíndé náà. sátìjúbà o. Lẹ́gbẹ́ Àyìndé kiri ó ọkọ̀ kárí. àjẹsẹ́ sátìjúbà. Lẹ́gbẹ́ Àyìndé kiri ó kárí. Ojú ẹni máa làjó ní láti rí. Bókùrà wọ kán lójú sánmọ́. Lẹ́gbẹ́ Àyìndé la ó máa rí. awo 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 awo. Àwò. wọn kàn ń kúrọ́ kiri lásán. awo lọ́wọ́ ni yóò wọlé mò mọ́. bẹ́gbẹ́ pé gbàtọ́gbọ̀n tí bàbá ni yóò jẹ́. Tí bàbá ní ó jẹ́ ọkàn ń pè náà kiri lásán. Awólọ́wọ̀ ní ó wọlé mọ̀ mọ́. ẹ̀yin elégbè ní ẹgbẹ̀rin. Ọkàn ń pè náà kiri lásán. Awólọ́wọ̀ ní ó wọlé mọ̀ mọ́. Bẹ́gbẹ́ pé gbàgbọ́gbọ̀n ó ti bàbá ní ó jẹ́. mo rántí bàbá mi àtàtà adébáyọ̀ ànání abímbọ́lá àlàbí ọmọ ṣubúládé ọkọ kọ̀lẹ́sì iléeṣẹ́ olóhùn ta ní tútọ́nu ànání ọjọ́ adalẹ́ àyìndé onífàájì dídán ní tewé ọdán o ọmọ fágbohùn ọmọ méjì oṣù olénígbó àtàwọn bíi ìyá jújù bọ́ńtú kàmárádì àfíjì onígbàdo fàájì ló ní màmá jújú o màmá jújú ló ní fàájì wọ́n ń fira wọn kẹ́ra wọn ní kásùmù akọ̀wé yín kọ́. ẹ̀yin ẹgbẹ́ onímọ̀tò kí ẹ tọ́ra àsúré tètè kò ní kọjá àlè. Ògùn rédíò ń sọ fún wa ká má mú ti tàbá wa mọ́tò ká má wa mọ́tò tí a bá mú ti. dẹ́pà tó ń wá dáńfó ẹsẹ̀ náà kanlẹ̀ ní wọ́n bá ẹ̀mí ò pé méjì kámi àrántí. Ògùn rédíò ń sọ fún wa ká má mú ti tàbá wa mọ́tò ká má wa mọ́tò tí a bá mú ti. ẹ̀yin dìónà tó ń gùn ká ẹ lọ gba dráìfà fẹ́ ń lọ sí pàtí. Ògùn rédíò ń sọ fún wa ká má mú ti tàbá wa mọ́tò ká má wa mọ́tò tí a bá mú ti. nítorí ilé ayé lèmi jọ́rìí sí ẹjẹ́ á ṣe jẹ́jẹ́. Alákàyè kò ní bá wa jà. ó yẹ ká ṣe jẹ́jẹ́. Alákàyè kò ní bá wa jà. Ẹ̀mí ò ní tọwọ́ àwa bọ́. Mọ́tò ò ní tọwọ́ àwa tètè. Àdúrà ni ká máa ṣe. Bá a ṣe ń bọ̀ fún àgbà kárí ayé. ó ṣẹlẹ̀. Bí ẹ bá wọ kọ́nà ẹ̀rẹ̀ ẹ wò lọ́wọ́ kan. Síló motion ló yẹ kí a bá wọ fírí o. Èmi ò ní wa mọ́tò kí n pààyàn láyé mi. Òye ẹgbẹ́ onímọ́tò ẹ̀ ṣàmì ń gbọ́. Iṣẹ́ ajé tí ẹ bá ń ṣe níre ló máa já. àlàó bàbá ọjà tí ẹ ṣàmì ń gbọ́. Iṣẹ́ ajé tí ẹ bá ń ṣe níre ló máa já. ẹ̀mí là ń dú tí ẹ ṣàmì ń gbọ́. Iṣẹ́ ajé tí ẹ bá ń ṣe níre ló máa já. ìṣòwò onímọ́tò kí ẹ rọra sáré. Ògùn àjọ wa. oníkìkà rántí onítàtí. Ògùn àjọ wa. onítàtí rántí ìtìrẹ́là o. Ògùn àjọ wa. onítìrẹ́là rántí onímàṣín. Ògùn àjọ wa. wọn ò wí pé kí a má mutí. ògùn rédíò kò sọ pé ká máa wà mọ́tò ká má mutí wakọ̀ oníkan náà ń sọ. Nìkan náà sọ wọn ò wí pé kí ara máa mọ̀ dé. Ògùn rédíò wí pé ká máa wà mọ́tò. Wọn ò wí pé kí ara máa mọ̀ dé. ẹ̀yin onímọ́tò Ògùn ẹ rédíò ṣọ́ra. sọ pé ká máa wà mọ́tò. Ká má mú tí wakọ̀ oníkan ni wọ́n sọ. àdìsí ò bọ́ yàgò afọ́jú ò mọ nǹkan tó ń lọ ọ̀mùtí lè sọ pé òun lòun lè kó lọ wọ̀lú ìbàdàn. ẹ jẹ́
ẹjẹ́ àṣe níwọ̀n ẹjẹ́ àṣe jẹ́jẹ́ ẹjẹ́ àṣe níwọ̀n bí tán ti bí wa ká má bà wá farúgbó ara rèé ṣẹ̀wọ̀n béèyàn ọmọdé kì yóò tán kó ń tẹ náà kanlẹ̀ ó fẹ́ tètè ni èèyàn mo bẹ̀yìn ẹjẹ́ àṣẹ tọ́tù níwọ̀n. àwọn ò wí pé kí a má mú un tí ẹnìkan ò sọ pé ká máa wà mọ́tò ká má mú tí wakọ̀ oníkan náà ń sọ. nìkan náà ń sọ wọn ò wí pé kí a má mú tí òkun rédíò sọ pé ká máa wà mọ́tò wọn ò wí pé kí a má mú tí òkun rédíò sọ pé ká máa wà mọ́tò ká má mú tí wakọ̀ oníkan ni wọ́n ń sọ. àlìájì mo dúpẹ́ ọjọ́ ó bàbá Kúdírátù alias Fatai ọkọ̀ yín kí mọ́ àwo ló ń lo aláàpáta ikú mẹ́ja takò ń kọ́ bàbá wa ní òkú ìnáwó ọjọ́ tí mo bá ẹ̀ kó mọ́ Mr. Akinyemi ń kọ́ sales manager naija mọ́tò ló ti ń ṣiṣẹ́ àtàwọn bíi madam ọláyínká ìyàmọ̀gbà lọ́tà Mohammed ń kọ́ ògògbó ikú lodò wọn ò gbérí ẹ̀bá ń kí Tajudeen nìyàn tẹ́sílé bàbá Ṣakiratu Jímọ̀ Àkànjí aláàpáta ẹ̀ ṣeun ṣeun àtìsí bàbá onídèjì ire ìròyìn àjọ̀dún ẹgbẹ́ onígbàdo ìlú làrá la gbé lọ báwọn ṣe. alẹ́ ọjọ́ òun gẹ̀gẹ̀gbẹ́ ní bàdébẹ̀ ló lè sọ múrítà lásán ni wọ́n ń ná. Aliaji Ajílọ́lá ọmọ àpínní lóye bàbá ẹgbẹ́ wọn ni ò wá dúpẹ́ ọjọ́ àmàlẹ́sí. alẹ́ ọjọ́ òun gẹ̀gẹ̀gbẹ́ ní bàdébẹ̀ ló lè sọ múrítà lásán ni wọ́n ń ná. Ajẹ́lu ìmí Sàámú bàbá Sunday adúpẹ́ ọjọ́ ẹkú náwó. alẹ́ ọjọ́ òun gẹ̀gẹ̀gbẹ́ ní bàdébẹ̀ ló lè sọ múrítà lásán ni wọ́n ń ná. Ọlá ìdí ní Fálòkù Kàrímù akáko ẹgbẹ́ Àlàó mẹ́ta bàbá Bísí. alẹ́ ọjọ́ òun gẹ̀gẹ̀gbẹ́ ní bàdébẹ̀ ló lè sọ múrítà lásán ni wọ́n ń ná. Jésù kù ayọ́ bàbá òkè Bátúndíwẹ́ níhùn mi àṣà ní ọpẹ́ ìlú ìyá ẹgbẹ́ adára fún yín. alẹ́ ọjọ́ òun gẹ̀gẹ̀gbẹ́ ní bàdébẹ̀ ló lè sọ múrítà lásán ni wọ́n ń ná. Ilé ìyá Abíọ́dún mo fi ẹ púpọ̀ ẹ bá mi kí ọmọ Adédèjì ọ̀rẹ́ yín ìyá Gbénga ìyàwó ajáde ńlẹ́kùtọ̀ ọ̀dẹ̀ alias Ẹgẹrẹ ọba ní Ṣọlá ìrẹ́pọ̀ ọdún ẹkú náwó Bàdàbàrà hù akọ̀wé ẹgbẹ́ adúpẹ́ ọjọ́ ìmọ̀ bàbá àtàwà adúpẹ́ ọjọ́ egungun jọ bí pẹ̀lẹ́ ti káyà adúpẹ́ ọjọ́ jẹun pẹ̀lú Akíntọ́lá adúpẹ́ ọjọ́ àdìó ẹ̀kídì Sìrìyù adúpẹ́ ọjọ́ ọdẹ òkè bàbá kíló adúpẹ́ ọjọ́ gbogbo wa pátá ló máa dára fún ọmọ ẹgbẹ́ jàmí kí n gbọ́ àjẹ́. onímọ́tò Ìṣọ̀lá bàbá ẹgbẹ́ eré akárí mo sì ń bọ̀ lójú ọ̀lẹ́ làmọ́dún pẹ́. ẹgbẹ́ ìlú péjú láti Ìbàdàn adúpẹ́ ọjọ́. gbogbo yín pátá ẹ ò ní ìpawó ẹjọ́ ìlú péjú Ifọ̀. ẹ ò ní ìpawó ẹjọ́ ẹgbẹ́ tó ta ètòrò wá. ẹ ò ní ìpawó ẹjọ́ gbogbo oníjẹ́ kí ẹja mú bí ẹ ń lọ rí ẹ bọ̀ rí gbogbo ẹgbẹ́ alájàpá ẹ bá mi ṣàdúrà lápapọ̀ ẹ máa wí pé tèmi dire bàjẹ́. mo dá yẹn dúró náà ẹ̀yin jọmọ́ mi nítorí sọkẹ́nù ìjẹ̀bú bàbá tìtòrí náà alias àjẹgbẹ́ ayé bàbá o àjàtì àjára ni wọ́n ń gbé ìdíẹ́nì mo ti ẹ̀sùn àtìdò ìdíẹ́nì bàbá Timothy dáàsì kẹ́ẹ̀nù ń kọ́ o àtàwọn bíi tòbíìlì mi abínilá fọ̀ràn fún. ṣìgìdì tó lòun ò wẹ̀ lójú ibú. ó ń fẹ́ tẹ̀ra ẹni majority o. òyìnbó ọlọ́tí mo kí ẹ púpọ̀ ìyá òjò nípọ̀ngá. àtàwọn bíi bímọ mi ọmọ Kàsálí bàbá Akíìmù ire o. ṣìgìdì tó lòun ò wẹ̀ lójú ibú. ó ń fẹ́ tẹ̀ra ẹni majority o. ọ̀kẹ́rẹ́ tó fẹ́ lọ dùbú ọlọ́dẹ. ejò tó fẹ́ lọ dùbú mọ́tò àjùlé ọ̀run ló ń lọ bí kẹ̀kẹ́ bójú di rélùwé atẹ́. ọ̀kẹ́rẹ́ tó fẹ́ lọ dùbú ọlọ́dẹ. ejò tó fẹ́ lọ dùbú mọ́tò àjùlé ọ̀run ló ń lọ bí kẹ̀kẹ́ bójú di rélùwé atẹ́. gàgà ló tó fẹ́ fọgọ́ta ẹ̀sọ́ fún kó búra. kì í tọ̀rọ̀ ìjà ibi tí kálukú dé ní kó já. gàgà ló
kò kí ẹ lọ́jọ́ra egungun bá fojú dìgbónú ọ̀nà ìbúrú ló má bá wọlé lálẹ́ mọ́ oníkálukú àkísà tó fẹ́ ké fi aṣọ tuntun àṣetán ló má bára rẹ̀ ẹni fọwọ́ fún náà ni ó mọ bó ṣe yẹ. bí kékeré ò bá òfin ní iṣẹ́ mi ó dàgbà. ẹ̀gbọ́n la dẹ̀ ń pèrò yín. àní bí kékeré ò bá òfin ní iṣẹ́ mi ó dàgbà. ẹ̀gbọ́n la dẹ̀ ń pèrò yín. ẹ̀rí wa ẹ̀ ń sọ̀rọ̀ kòwé sí wa níjọ́sí. a ṣe nítorí eré. ó kọ̀nà tí ẹ ò gbé pa láìkú ẹ̀ kiri. àìyíkó làwọ̀ òwe. alákàrà tó ń bínú epo ó ń dààmú ẹ̀mí ẹni. ó ti di dandan pé kájọ mi àṣẹ. ojú tèké lé o ojú ti tèké òde.